Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn òdì. Mo kí yín wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ọdẹ òdùbí, etí tẹ́ fi ń gbẹ́wọ̀ mà nídìí. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa láò máa wá, ẹ̀yin náà láò máa bá o. Wọ́n ti ní kí Aláàfin ó má sọrú ẹ̀ mọ́, wọ́n ní ká rí adé kó jẹ. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ní àwọn mùsùlùmí ò kì í ṣẹrú o. Ẹ má rò pé ẹrú làwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí ò kì í ṣẹrú. Ta ló sọ èyí di mímọ̀? Ṣẹ́rí àwọn mùríkì ni o, wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ gidi f'Aláàfin wípé kó má sọrú ẹ̀ mọ́, wípé k'Aláàfin má sọrú ẹ̀ mọ́ láyé, wípé òun lòun láṣẹ láti yan chief imam nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́, èwo ní yín ni special adviser fún ọba wa Abímbọ́lá Ọwọ́adé, nítorí pé ẹ̀tẹ́ yìí ń pọ̀. Ẹ jọ̀ọ́, ẹ̀tẹ́ yìí ń pọ̀. Ṣé bàbá wa Ọwọ́adé ò tiẹ̀ lè tọwọ́ ọmọọba ṣọ ni? Torí ó fẹ́ lè dàbí pé wọ́n ti fẹ́ digbá ìkólẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ó fẹ́ lè dàbí pé wọ́n ti fẹ́ di igbá ìkólẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ̀yin náà rí káwọn mùríkì máa sọ fún kó máa sọ fún orí adé wípé kó kó ọ̀rọ̀ náà jẹ. Ó pọ̀. Ẹja yọ ẹja sòtọ̀ fún àwa, ó pọ̀. Ọ̀rọ̀ náà kọjá ẹnu wọn, ó pọ̀. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. The Muslim Rights Concern Murik has rejected the claim by the Aláàfin of Ọ̀yọ́, Hakeem Ọwọ́adé, that he has the exclusive right to appoint the chief imam of Ọ̀yọ́ town. Wọ́n ti kó àṣẹ ẹ̀, wọ́n ti ní kó kó jẹ pé láyé ò lẹ́tọ̀ọ́. Wọ́n ní bíbí tó bá ti sọ pé òun lẹ́tọ̀ọ́ láti yan chief imam ti ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní láyé. Aláṣẹ àti olùdarí Muriki ìyẹn Isaac Akíntọ́lá lọ́jọ́ Wednesday ó sọ ọ́ níbi tí ọjọ́ Wednesday wípé ṣé ẹ fẹ́ gbọ́, kò sí lábẹ́ òfin tàbí òfin kankan tó fún ọba láṣẹ bẹ́ẹ̀ láti yan chief imam. Ṣé ẹ rí bí ẹ bá yé dé? Ẹ ti wá rí bí ẹ bá yé dé? Ọba ti digbá ìkólẹ̀. Ṣé ẹ rí bí tẹ́ ẹ bá yé dé? Ṣé ẹ rí bí tẹ́ ẹ tójú àṣà àti ṣẹṣẹ ilẹ̀ Yorùbá dé bàjẹ́ dé láyé ọjọ́ sí? Kò sẹ́ni jẹ́ gbéná wojú ọba, torí ẹni bá gbéná wojú ọba, iyì lọ́ba forí bíbẹ́ ṣe. Ọba ìlú jẹ́, ó ti yé yín. Àìyájú sọ́ba, ṣùgbọ́n sì àwọn múríkì ti jẹ́ kó yé bàbá pé bàbá ẹ má sọrú ẹ̀ mọ́ o. Wọ́n ní ẹ má sọrú ẹ̀ mọ́ níbi ọ̀rọ̀ tí Aláàfin Ọ̀yọ́ ìyẹn ọba Hakeem Ọwọ́adé tó sọ wípé òun lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọba Aláàfin ilẹ̀ Ọ̀yọ́, mo lẹ́tọ̀ọ́ láti yan chief imam títí Ọ̀yọ́ town. Wọn kò lè sọ pé kí bàbá gbẹ́nu dákẹ́ ni o. Ẹ wo níbi tí bàbá ti sọ ọ̀rọ̀ yìí, ìyẹn ní September 15 lọ́jọ́ Ajé, lọ́wọ́ ti wá rí sọ fún o. Wọ́n ní àwọn kọ ọ̀rọ̀ yẹn kò ń ṣe títí wọn. We rejected this statement. It is false. Tó túmọ̀ sí pé kò ṣe táwọn. Àwọn kọ. Wọ́n ní kódà baseless and without any legal backing. What the Aláàfin call his exclusive right is baseless privilege now being abused by traditional rulers in Yorùbá land. Tó túmọ̀ sí pé àǹfààní lásán lọ fún àwọn ọba ilẹ̀ Yorùbá láti máa ṣerú ẹ̀, ṣùgbọ́n wọ́n ti fẹ́ sọ di ẹ̀tọ́ wọn. Wọ́n ti pàtọ̀ fún Aláàfin o. Wọ́n ti pa ìtọ̀ fún Aláàfin o. Ó tán ọba. Ṣé pé orí adé ti fẹ́ gba ẹ̀tẹ́ báyìí? Ṣé kò ṣe pé orí adé ti fẹ́ dẹ̀tẹ́ níbi tí wọ́n ti ń pàtàn fún Aláàfin pé irọ́ o, tí yín lẹ́sàn o, Aláàfin kò ṣe titi wa. Ó ga o, ọmọ Yorùbá Akíntọ́lá ó ti wá lọ bá Ọwọ́adé sọ. Akíntọ́lá urged that Ọwọ́adé being a pastor. Ẹ jọ̀ọ́, ẹ gbọ́ o, ibẹ̀ yẹn mo fẹ́ gbọ́. Akíntọ́lá Isaac Akíntọ́lá dídì sọ pé Ọwọ́adé pẹ̀lú bí ẹ ṣe jẹ́ alàgbà, torí nígbà tí kábíyèsí máa jáde, ẹ má gbàgbé pé nígbà tó fẹ́ jẹ oyè Muslim ni bàbá tẹ gborí lọ claim. Gẹ́gẹ́ bí ìtàn tá a mú jáde ni pé
sí ìjọ CAC nílùú òyìnbó ni bàbá ti lọ ọdún 13 o. Ṣé rí pé ó ti ń jọra wọn díẹ̀díẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé pé olórí Aláàfin jẹ́ kó yé wa pé Ọ̀yọ́ for Christ ó ti ń yé yín ṣẹ́ǹdé ṣẹ́ǹbà. Now Isiaq tí wàá jẹ́ kó yé wa ó ní gẹ́gẹ́ bí olùṣọ́ pásítọ̀ wọ́n ní ẹ ò lẹ́tọ̀ọ́ kankan láti yan ẹni tó máa darí mùsùlùmí nílẹ̀ Ọ̀yọ́. Ó lọ fà, ó ti di kínímà fà á já, ó lọ fà. Ẹ wo bó ṣe yẹ̀yẹ́ àfiyèsí. Ó wá tẹ̀síwájú ó ní Muslim community of Ọ̀yọ́ have consult the Muslim Ummah of South-West Nigeria ìyẹn Muswen before presenting a candidate for the role. Tó túmọ̀ sí pé wọ́n ti lọ bá àwọn tó lè bá wọn yan ìyẹn chief imam wípé Aláàfin ní tó kọ̀ mú wa gbé wá bá Aláàfin ojú pé kókò fàṣẹ sí ni, and àṣẹ is not mandatory o. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́, stressing that Aláàfin blessing is not mandatory. Tó túmọ̀ sí pé àṣẹ ò pọn dandan. Ọ̀rọ̀ yẹn tìk. Ọ̀gá wa ara Almoruf Ṣẹ́ǹdé ọ̀rọ̀ yẹn tìk. Ó tìk. Tó túmọ̀ sí pé àwọn kọ́kọ́ mọ́kàndá pàmò gbára kábíyèsí kọjá ni, ṣùgbọ́n kábíyèsí wọ́n ní ẹ̀ lẹ́tọ̀ọ́ o. Wọ́n ní to the Aláàfin kábíyèsí, your imperial majesty, you are king all over Ọ̀yọ́, you are king over Muslim and Christian and traditionalists. Lóòótọ́ wọ́n lẹ́yìn lẹ jọba lórí mùsùlùmí, ẹ̀yin lẹ jọba lórí kìrìsìtẹ́nì, ẹ̀yin lẹ ti jọba lórí ẹlẹ́sìn kẹta ìyẹn àbáwá láyé tiwa. Ṣùgbọ́n àwọn ẹ̀sìn yìí ni wọ́n lẹ́tọ̀ọ́ láti yan olórí fúnra wọn. Kò sí lábẹ́ òfin pé ẹ ní ẹ̀tọ́ láti yan chief imam fún wa. Tó bá dàbí ẹ fi hàn wá ibi tó ti jẹ́ pé ẹ̀yin lẹ píìkì bíṣọ̀bù rí. Ọ̀rọ̀ yẹn lọ fà. Tó fà tó ti jẹ́ pé ẹ ò lè píìkì bíṣọ̀bù kí wá lórí tẹ́fẹ́ fi wá máa píìkì imam. Fún díẹ̀ yìí wọ́n ní ẹ tọwọ́ ọmọ yín baṣọ o. Nítorí náà àpọ́nlé àtọwọ̀ díẹ̀díẹ̀ òun lára fẹ́. Túmọ̀ sí pé kí kábíyèsí má lọ wá, tó bá wá ànábì àwa wọn. What goes around comes around o. Another attack from Muri to Aláàfin. Because what is the problem of these people call themselves king? Abi about Ìmáàmù Ògbómọ̀ṣọ́ first now ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn o. Ọba náà fẹ́ yan ó fẹ́ yan Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Now Ọ̀yọ́ ni. Àbí ó dàbí pé wọ́n lẹ́yìn ọba yìí ẹ ti ń fẹ́ máa ṣe jura yín lọ gan. Ìkọ́tí ni kí ni ìṣòro Aláàfin gan-an tó fi jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n máa ń fa wàhálà no dey tire you. Why everything na war no dey tire you. Ẹ̀rù ẹ̀ bá mi bó kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó yẹn lọ́tọ̀ lẹ́sìn Yorùbá nation ni o. A ó máa bẹ bí ẹni bẹ ṣu ni. Àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Gbogbo ẹni tó wá láò ní dé, ohun màá láò ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa. La fi ń kí n wípé ó dàbọ̀.